How can I make you dance? That's what you came right? Gbọ́dọ̀ jábọ́ mo wá dúpẹ́ orí àná bàbá mo dúpẹ́ mo wá dúpẹ́ orí ní bàbá mo dúpẹ́ mo tún dúpẹ́ orí ọ̀la o bàbá mo dúpẹ́ 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 bí mo bá jí lówùúrọ̀ kùtùkùtù àdórí mi mo ṣoríire o. GSS 2 students. I was láti wá fi àṣà àti Yorùbá hàn. Àkí gbogbo ní ẹ̀ka àbọ̀. It's supposed to have your Zoom lens now. It's supposed to have your Zoom Ọlọ́run àgbáyé, Ọlọ́run àgbáyé, Ọlọ́run àgbáyé, mi ò gbọ́dọ̀ jábọ́, kò sẹ́ni tó